ìròyìn ní ṣókí láti iléeṣẹ́ atótó arére online tv. ilé ẹ̀kọ́ gíga fásitì ìlú ìlọrin nípínlẹ̀ kwara yóò gbàlejò ààrẹ orílẹ̀-èdè yìí bọ́lá ahmed tinubu lọ́jọ́ 22 oṣù kẹwàá ọdún 2024 yìí níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde fáwọn ọmọ wọn ẹlẹ́kọ̀ọ́ 39 irú ẹ̀. nínú àtẹ̀jáde kan tí adarí ẹ̀ka tó ń gbé ìròyìn jáde nílé ẹ̀kọ́ ọ̀hún ọ̀gbẹ́ni kúnlé agọ̀gún fi síta lọ́jọ́ àbámẹ́ta ọjọ́ 28 oṣù kẹsàn-án ọdún 2024 yìí ló ti jẹ́ kó di mímọ̀ pé bí àwọn aláṣẹ fásitì ìlọrin ṣe ń gbáradì fún ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde tọdún 2024 yìí tinubu yóò wá sí ọgbà iléèwé náà láti lọ́ọ́ ṣe àfihàn àwọn iṣẹ́ àkànṣe tuntun tó bá di ọjọ́ 22 oṣù kẹwàá ọdún 2024 yìí. ó tún jẹ́ kó di mímọ̀ pé agbẹjọ́rò àgbà nílẹ̀ yìí tó tún jẹ́ mínísítà lẹ́ka ètò ìdájọ́ olóyè lateef fagbemi ni yóò máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn ènìyàn níbi ètò náà. ìròyìn ní ṣókí kò ní jù báyìí lọ. Rizqat Abdulkareem ni ó ti ń ròyìn. ẹ ṣeun tẹ́ ẹ tẹ́tí gbọ́ wa.